ṣe ni ààrẹ yín tuntun dé o ló bá tún gbé ṣe ẹ̀dẹ̀ bó ṣe máa ń gbede. Ó ní mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù pẹ̀lú mi. Ó yẹ kó yé yín wípé ìjà yín ni mò ń jà. Ó yẹ kó yé yín wípé mò ń gbìyànjú láti fọ gbogbo ìlú yìí mọ́. Ó yẹ kó gbé jẹ́ yín pé bí ẹ ṣe ń jìyà lénìí ẹ máa padà jẹ ọ̀rọ̀ ní ọ̀la. Èmi ní tí tòótọ́ mo tún dé. Mo rọ̀ bàdẹ̀bàdẹ̀bẹ̀dẹ̀ ságbègbè yín ẹ wò dádì mọ́mì ẹ kúlé. Lórí ètò wa ọ̀dẹ̀ òdùbí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà tún ni o. Ó sọ wípé ẹ wò ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ wò ẹ jẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe yìí ẹ jẹ́ kó bọ́ sí rere. Ẹ ní sùúrù pẹ̀lú mi. Ẹ wò bí a ṣe ń jẹ yín yìí bí a ṣe ń jẹ yín yìí àti gbogbo nǹkan tí mò ń ṣe àti gbogbo wàhálà tí mò ń ṣe yìí ẹ máa rí wípé tó bá di ọjọ́ ọ̀la ẹ máa jẹ ọ̀rọ̀. Gbogbo bí ebi ṣe ń pa yín yìí gbogbo bí ẹ ṣe ń ṣe protest tó ń pa yín yìí àbí ṣé torí protest yìí náà kan ni àwọn ọ̀dọ́ tó ti kú. Àwa lè sọ wípé àtìgbà tó ti bẹ̀rẹ̀ protest láti jọ Thursday tí di ọjọ́ òní ọ̀dọ́ mélòó ló ti pa. Èyí tó ti bẹ́ lórí wà ń bẹ̀, èyí tó ti ṣe kinní fún wà ń bẹ̀, èyí tó ti dáná sun wà ń bẹ̀, èyí tó ti jẹ́ pé ọmọ kankan ṣoṣo tí àwọn òbí ẹ bí òun náà wà ń bẹ̀. Ó wá ń ṣe kíni ó wá ń sọ wípé ká ní sùúrù. Ìwọ tó ń sọ wípé ká ní sùúrù òun sọ wípé òun túnṣe. Àwọn tó wá jáde tó sọ wípé kó jáde kó wá máa dáàbò bò wá àwọn náà lọ pa wá. Ìwọ náà sọ wípé òun túnṣe ní níbo ló ti ń túnṣe. Ṣòro bí irú ẹ̀ mọ́ jẹ́ nìkan là ń sọ ni. Àwọn ọlọ́pàá ń pa wá bí ẹni tó ń padìyẹ. Ara ò lọ́wọ́. Wọ́n ti mọ̀ wípé bí a ṣe ń ṣe lọ àwa náà la máa ṣe kíni àwa náà la máa padà forí ko. Nítorí wípé ìwọ ti sọ fún wọn wípé tó bá ṣe nǹkan kan láti lè ṣe kíni láti lè jẹ́ kí protest yẹn kó wà successful wípé kíni ìwà ṣe báyìí fún ọ. Ààrẹ má gbàgbé o wípé Ọlọ́run ọba jókòó sórí ìtẹ́ ẹ̀ ó wá ń wo ibi tí ìyà ti jẹ ní ara yín sá. Ẹni pé ká ní sùúrù ẹwẹ́ jẹ́ máa kà á lọ náà. Ó nà ẹni ká ní sùúrù ẹni wípé ká nígbàgbọ́ nínú agbára wa kíni wípé ẹ̀yin ṣe èyí tó dáa fún wa. Ẹni ìyà tá a wà nínú ẹ̀ yípa máa kúrò níbẹ̀ nítorí àwọn kọ̀ọ̀kan wà tẹ́ ti ṣe tó yẹ pé ó máa yọ wá kúrò nínú ìyà yìí. Ẹni a máa ní òmìnira a máa ní agbára gan wípé a dẹ̀ máa ní agbára tó yẹ pé àti lọ síwájú wa gan kò ní nira. Ẹjọ́ ààrẹ mo fẹ́ bèrè lọ́wọ́ yín o tẹ́ bá ní a máa ní agbára gan a máa ní òmìnira wípé ọjọ́ iwájú tó wà lọ́wọ́ ló ń tà wò yìí pé kò ní nira. Èèyàn mélòó ló fẹ́ kù láyé láti ní òmìnira? Ṣé níbi tá ti ṣe protest tí ń bá wa jà ni? Àbí ibi tá ti ṣe protest tí ń pa wá? Àbí owó epo tó lọ sókè? Ṣé bẹ́yìn náà lẹ sọ̀rọ̀ tẹ́ sọ wípé ẹ ti gbọ́ pé ẹ máa ṣe àtúnṣe sí? Ọjọ́ kejì sí ọjọ́ kẹta tẹ́ fẹ́ ṣe àtúnṣe sí òun náà kọ́ ni ìyà ti ń jẹ wá surplus. Owó epo tó lọlẹ̀ tẹ́lẹ̀ ó wá lọ sókè. Ẹ̀yin sọ wípé ẹgbẹ́ rẹ̀ sì bọ́ta wípé ẹ̀yin gbọ́ bí àwa ṣe ń pariwo ẹ̀ lè sùn ẹ̀ lè gbó. Ẹ̀yin dẹ̀ mọ̀ àwa dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ọba nìkan ló mọ̀ bóyá òótọ́ ni àbẹ́ ìparọ́. Ẹ wá sọ wádìí ọ̀dẹ̀ ẹ sọ wádìí òpònú tí ò ní kankan ṣe tí ò dẹ̀ mọ̀ kankan tó máa ṣe. À ń jìyà à ń jìṣẹ́. Ẹ̀yin gbówó wọlé ẹ̀yin gbówó lọ jáde ẹ̀yin tọ́jú àwọn ọmọ yín.
ẹ̀yin rán àwọn ọmọ yín lọ sí the best schools tó wà ní all over the countries pẹ̀lú àwọn tẹgbẹ́ tira tó yẹ pé wọ́n ti ń jẹ lábẹ́ tó yẹ pé àwọn náà ti ń pọ̀ sára ọmọ wọn. àwa tá wá ń ṣiṣẹ́ tó yẹ pé owó wa lẹ wá ń lò tẹ fi ń dá companies sílẹ̀, owó wa tẹ wá ń lò tẹ fi ń ṣe gbogbo ẹ̀ tẹ fi ń jọ fanda ẹ wá sọ fún àwa wípé kí àwa jókòó kí àwa ní sùúrù wípé nǹkan tẹ́yìn ń ṣe yìí wípé nǹkan tó máa da fún wa àbí nǹkan tẹ́yìn ń ṣe sílẹ̀ tó yẹ pé ọdún mẹ́wàá sísìn àyè ń jìyà ẹ̀. ẹ̀yin jókòó ẹ sọ wípé ẹ̀yin rí bí ìyà ṣe ń jẹ wá, ẹ sọ wípé ẹ máa dín ìyà wa kù, ó wá dẹ̀bi wípé ẹ wá gbé ìyà yẹn ẹ wá gbé sí 177 level, ẹ wá jẹ́ kí ìyà kó wá jẹ wá tán. ẹ sọ wípé ẹ̀yin rí omijé lójú wa, ẹ̀yin gbọ́ bí a ṣe ń ké, ẹ̀yin mọ̀ wípé ebi pa wá. ìgbà tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ protest kọ́lé ẹ̀ṣẹ̀ gbé ráìsì 40,000 naira síta. èèyàn tó ń ṣiṣẹ́ tó máa gba owó oṣù 20,000 naira tó jẹ́ wípé kò tí kúrò níbi tó wà 20,000 naira ti di 200 naira mọ́ lọ́wọ́. ráìsì tẹ tún gbé jáde náà kò tún ṣe gbogbo èèyàn náà ló tún wá rí ọ̀rẹ́ ọ̀fẹ́ àti máa rà á. ẹ tún wá sọ wípé ẹ̀yin tún gbé sí àwọn specialized ibi kan tó yẹ pé ibi táwọn yẹ pé a máa lọ síbẹ̀ lọ máa ti gbà nìyẹn. ẹ sọ wípé ẹ̀yin mọ̀ wípé àwọn nǹkan tí a nídìí lélẹ́yìí ẹ̀yin lè ṣiṣẹ́ láti lè jẹ́ kí ni gbogbo gbèsè tí a jẹ́ torí gbogbo kí ni gbèsè ẹ̀yin sọ wípé àwa máa ní àwọn irinṣẹ́ tó jọjú, àwọn irinṣẹ́ tó jẹ́ wípé irú bí àwọn òyìnbó ṣe ní irinṣẹ́ ẹ̀ làwa náà ṣe máa ní irinṣẹ́. mo tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí tí àwọn ọlọ́pàá tó bá pa àwa tán, tí àwọn ọlọ́pàá tó bá pa wá tán, tí àwọn agbèrò àwọn ọmọ ọ̀tá tó bá gbé wa lórí tán, ta ló mọ wá kù láti máa jẹ̀gbádùn tẹ̀yìn sọ yẹn? ta ló mọ wá kù láti máa sọ fún àwọn àgbẹ̀ ìgbà tí ààrẹ yìí wà ń bẹ ó mà ṣe dáadáa fún wa. ìdí tá a fi ń jà fún òmìnira wa nìyẹn, torí pé a mọ̀ wípé nǹkan tó bá ti jẹ́ ìlẹ́tùn níbẹ̀ irọ́ ni. ẹ wo mo ń lọ mo ń bọ̀ mi ò ní pẹ́ dé, nǹkan tó bá ti mọ̀ pé ó ń rìn lọ́yàn nínú ọkàn ẹ bá a fi sí comment section. ẹ wo dáàdì mọ́mì mo ń lọ mo ń bọ̀, ẹ wo mo ì tún padà bọ̀, kò tẹ́ máa gba ti rí ẹ fi síbẹ̀ ó dàbọ̀.